Àjọkẹ́ ń ṣọdún ayọ̀ gbogbo ayé ló bá ṣe. Abídèmí ń ṣọdún ayọ̀ gbogbo ayé ló bá ṣe o. Ọ̀rọ̀ bànújẹ́ ò ní kàn ẹ́. Ọ̀rọ̀ bànújẹ́ ò ní kàn ẹ́ o. Abídèmí ń ṣọdún ayọ̀ gbogbo ọjọ́ bí ọdún. Sìmí kájọ lọ. Sìmí kájọ lọ. Kárèrè bàbá rẹ o. Ayọ̀nàrẹ́bù Ṣówùmí. Màmá Bọ́láńlé Àmọ̀kẹ́. Màmá Abdulbaki Àyìndé. Ọmọ wọn ló wò lù. Aya wọn níjẹmọ̀. Àjọkẹ́ tó bá wọn má kó jire ló pọ̀ lé o. Bó wà pèrè mọ̀jẹ̀ kó jíire nísàárẹ̀. Bí Àjọkẹ́ bá ti jíire àbùṣebùṣe. Àjọkẹ́ òkú ọdún mo lò sí kú àṣeyẹ. Ọlọ́dún ní kúkú má mọdún ẹ̀ lọ́dún. Oyin sọdún tiẹ̀ nínú afárá. Àgbáyù ṣe tiẹ̀ lè so ìrèké ló ṣe tiẹ̀ lákùrọ̀. Orí ó ti sọdún èyí ló ṣe tẹ̀mí ìsìn lágbára Olódùmarè ọba. Orí ọkọ rẹ olówó orí rẹ Honorable Ṣówùmí ló ní wọ́n máa bá òun káyà rere. Ó ní wọ́n máa bá òun káyà rere òun. Ó ní wọ́n máa ká mọ́ bí ọjọ́ rẹ̀ wà lóbìnrin. Ọ̀kan ṣoṣo bí ẹgbàgbé èjè olóríire aya níṣe. Ó ní báhùn kì ọ́ kí báhùn kì fẹ́ òun. Ó ní báhùn kálábàárà òun ni. Ó ní báhùn kì ọ́ ní gbèdégbè ẹ̀jọ́. Ó ní ìgbà ọdún ọjọ́ kan ni fún ọ. Àjọkẹ́ o máa jíjó rẹ̀ yẹ ni àbùkù oníkan ò ní jíjó fò. Orí tá a bá wọn lẹ́ni tó ní o máa lò lẹ̀ yí pẹ́. Àjọkẹ́ o olórí lásẹ̀mù máa rójú ni ó máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí èèyàn tó bá ní o máa lò gbà yí pẹ́. Aṣọ pínpín ni o máa wọ káàkiri èmi àdúfẹ́ mo sọ bẹ́ẹ̀ mi ò yọ wí rárá. Àmọ́ bí ọjọ́ rẹ̀ wà lóbìnrin. Àjọkẹ́ máa jíjó rẹ̀ yẹ ni àbùkù oníkan ẹ̀ ò ní jíjó fò. Àjọkẹ́ yóò dílé àwọn bàbá rẹ̀. Ọmọ olówó dúró. Ọmọ Ajíbọ́sì ọmọ Ègbè Ọjà. Owó iṣẹ́ èka. Àjọkẹ́ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ bẹ́ẹ̀ ni wọ́n yín rọ́rọ́. Àwí mẹ́nu kúrò nítòwú ọmọ lábẹ́rìnjọ. Ọmọ Ajírí. Ọmọ Ajírìn. Ọmọ Ajílàlà ẹ̀ṣọ́. Ọmọ Ajífọjọ́ gbogbo dára bí ègbin. Ọmọ Ajílà máa gbóhùn ẹnu mi. Ọmọ ẹ̀fọn ìròjọ́ epo. Ọmọ àlámọ́tà ní ìtọ́jú ọmọ. Ọmọ arígbàmbúlábúwò ni wọ́n ń pelé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ àtẹ́wọ́ gboyè máa gbọ́ o Àjọkẹ́ o. Ọmọ arọ́wọ́ mẹ́wàá gboyè nílé òun lè bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ajífẹ́gbé ṣeré nìran bàbá tó bí ọlọ́mọ. Àjọkẹ́ máa gbọ́ bí mo ṣe ń kilé àwọn bàbá rẹ̀. Ẹni kọ́là nílé òun. Ògùn ẹ̀rú ló ní. Àjọkẹ́ wọ́n pẹ́lẹ́ yìí ò ní nǹkan kan. Ẹnu tún là nílé òun. Èyí léjì wọ̀fà. Wọ́n tún lélẹ́yìí ò ní nǹkan kan. Àjọkẹ́ o ẹni tó jẹ́ bíi tálákà tí ò lówó rárá. Eléyìí ló lẹ́gbẹ̀taya nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ àtẹ́wọ́ gboyè. Ọmọ àfìrò gboyè. Ọmọ àfọwọ́ mẹ́wàá gboyè nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ aládé o. Ọmọ àjìláyè ọmọ àjìlọ́run. Ọmọ aléyìn tó jìjìjìjì tó regbó bàrà regbó ọpa. Àjọkẹ́ o àìgbowó oṣù nílé òwú. Àjọkẹ́ o máa gbóhùn ẹnu mi àìgbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn. Òtùkọ̀tùkọ̀ tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn omi ní gbólúwa rẹ lọ. Kúlẹ̀ wọlé àpọ́jùrù fẹ́fẹ́. Àjọkẹ́ o kí làpọ́nrí jẹ tẹ́lẹ̀ tí ìkúnlẹ̀ dọ́mẹ́ran. Àjọkẹ́ yóò dílé àwọn ọkọ rẹ̀. Ìjẹmọ àkọ́mọ yẹn alátàgè. Ọmọ ológùrò ni wọ́n lé àwọn ọkọ tó fọ́ ọ láya. Àwọn ọlọ́mọ ètètè dé oníkùlé. Èèyàn tó tètè dé lẹ́yìn rẹ̀ lónìí gbàgede. Ọmọ oníkùlé 21 máa gbọ́ o. Èyí tó wù wọ́n ni wọ́n wọlé àwọn ọkọ tó fọ́ ọ láya. Ọmọ èso inú ọmọ èso òde. Èyí tó kàn níbodè ó wọ̀. Ọmọ òní máa pẹ́ ọlá máa mọ̀ kòkò. Ní kì í jẹ́ kí jẹ́mọ̀ ó ṣọ̀lẹ̀ àkómọ yàrá àtàgè. Àjọkẹ́ ò sọdún èyí náà gbogbo ayé ló bọ́ ọ ṣe.
ọkọ rẹ ìfẹ́ rẹ lásẹ̀mù ló ṣe tẹ̀mí ìsí nínú owó tọmọ ta ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. orí tó bá níta ló dá bí ẹdun tó níta ló rọ̀ bí òwe. àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi jẹ́ aliu bàbá tó bí lọ́mọ ẹgbẹ́ ni mímọ́ lísàbí ọmọ gbogbo àkàlà.